eré olè dìran láti ọwọ́ Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀. Àwọn tó kópa nínú eré náà ni Kẹ́mi Àgbésìn Kẹ́mi T, Ìtẹ̀lẹ̀, Ibrahim Chatta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré náà dá lórí ìdílé tí ogun ń jà. Ogun olè ni wọ́n fi kan ìdílé náà. Gbogbo àwọn ọmọ tí wọ́n bá ti bí sínú ìdílé náà ni wọ́n máa ń jalè. Tí wọ́n bá lọ sọ́jà, wọ́n máa jalè ni. Tí wọ́n bá ṣiṣẹ́ ọlọ́pàá, wọ́n máa jalè ni. Kí wọ́n má tí fojú rí nǹkan oníkan, wọ́n máa mú tí kan náà á pòórá sọ́dọ̀ wọn ni. Ìṣòro náà ń bẹbí náà fínra débi wípé tí ẹ̀mí olè náà bá ti bà lé wọn, kò sí nǹkan tí wọn kò lè jí. Ẹ̀mí olè yìí di nǹkan ìrandíran fún wọn. Eré náà fi hàn wípé àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Àti wípé àwọn bàbá Jésù àjàrà ẹ̀yìn kan àwọn ọmọ. Gbogbo àwọn ọmọ ìdílé náà tí wọ́n bá lọ sí ilé ìwé níṣe ni wọ́n máa ń jalè níbẹ̀. Èyí tó tún jẹ́ ọlọ́pàá náà tún di olè. Èyí fi hàn bí ègún ìdílé náà ṣe le tó. Ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá Ibrahim Chatta nínú eré náà, òun ni ó ṣẹ̀ tí ìjìyà sì wà lórí ìrandíran rẹ̀. Bàbá náà mọ̀ pé ilé wúrà wà nílùú náà, èyí tó jẹ́ pé ọba nìkan ló lè wọ inú yàrá náà. Ó fi ọ̀rọ̀ náà lọ agbẹ́gi kan, ìyẹn sì yarí kanlẹ̀ láti jí wúrà náà nílé wúrà. Kódà ó kọ̀ láti máa ta igi fún bàbá Mohbà gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Èyí tó mú kí bàbá Mohbà wá sọ́dọ̀ rẹ̀. Ó sọ̀rọ̀ pé òun ò fẹ́ bá bàbá Mohbà ṣe mọ́ ju kóun máa ta igi fún. Bàbá Mohbà sọ pé kó má bínú, òun bá ṣeré ni, káwọn jọ máa ṣe ọ̀rẹ́ padà. Ló bá bọ bàbá Mohbà lọ́wọ́. Bó ṣe bọ̀ ọ́ lọ́wọ́ báyìí ni bàbá Mohbà gbé àwọ̀ ọkùnrin agbẹ́gi náà wọ̀, tó sì lọ sílé wúrà láti lọ jí wúrà. Tó sì kó wúrà náà lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ibi tó ti ń bọ̀ làwọn ẹ̀ṣọ́ ọbẹ̀ ti ká. Ibi tó ti ń sáré ni wọ́n bá yìnbọn fún un. Wọ́n rò pé ó ti kú ni o. Wọ́n bá fi sílẹ̀. Wọ́n bá sọ pé gbogbo àwọn nǹkan tó ní ni àwọn máa lọ dáná sun. Lẹ́yìn tí wọ́n lọ tán ni ọkùnrin náà tají sáyé, tó sì ṣépè fún gbogbo àwọn ọmọ bàbá Mohbà wípé ìrandíran wọn máa jalè. Lẹ́yìn náà ló sì kú. Ẹ̀mí olè náà ló wá ja ìdílé náà, tó jẹ́ wípé gbogbo àwọn ọmọ tó ti inú ìdílé náà wà ni wọ́n máa ń jalè. Mo máa fún eré náà ní ìdá 8 nínú ìdá máàkì 10. Eré náà kọ́ni lẹ́kọ̀ọ́ wípé àṣepamọ́ ló wà, àṣegbé kan ò sí. Àti wípé ká kún fún àdúrà tó pé àwọn ọmọ nǹkan táwọn baba ńlá wa ti ṣe tó lè máa bèrè fún ẹ̀san lórí àwọn ọmọ. Àti wípé pàápàá jùlọ ká ṣe ìwádìí lórí ìdílé tí a ti fẹ́ fọ́kọ tàbí ìyàwó, ká má bàa gbé ogun ológun. Ẹ̀yin èèyàn, ṣé ti wo eré olè dìran látọwọ́ Ìtẹ̀lẹ̀? Kí lẹ̀yin rí? Ẹ̀kọ́ wo lẹ rí kọ́ nínú eré náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àwọn olóore.